lórí ọ̀rọ̀ àwọn ọmọ onímọ́tò ní Lagos State kò kúkú ń ṣe news mọ́ wípé ẹgbẹ́ yẹn ó ti pín sí ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ó ti pín sí ọ̀nà oríṣiríṣi pàápàá àti rí MC Olúọmọ nation àdẹ̀tí rí Tàfàṣégò nation àmọ́ Kúdẹ̀tì tó jẹ́ àròkẹta MC Olúọmọ àti Tàfàṣégò ó náà ti openly declare support ẹ̀ fún MC Olúọmọ bẹ́ẹ̀ ni ó ti declare support ẹ̀ fún MC Olúọmọ torí látìgbà tí mátà àwọn yìí tó ti ń lọ lọ́tún lọ́sì Kúdẹ̀tì rèé ẹ̀yìn MC Olúọmọ ló máa ń wà ní gbogbo ìgbà kò fìgbà kọ́kọ́ fi ẹ̀yìn MC Olúọmọ sílẹ̀ ó dúró tán fún MC Olúọmọ ni openly ló dẹ̀ ti ń confam ẹ̀ wípé MC Olúọmọ ni òun gbádé fún láàrin MC àti Tàfà lórí ọ̀rọ̀ ipò state chairman tí wọ́n jọ ń fà láàrin ara wọn yìí kò sí sí tó burú nù àmọ́ ó kàn jọ ní lójú wípé àrò mẹ́ta ó ti di àrò méjì ni ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin èèyàn kí n tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ mi ẹ jájọ wo fídíò yìí kẹ́gbọ́n nǹkan tí wọ́n sọ nínú ẹ̀. ó lágbára ò ṣe ti gbọ́n tó ń wí báyìí wọ́n ní Olúọmọ nation làwọn Olúọmọ ni àwọn gbádé fún it is well ẹ wo èrò rẹpẹtẹ lẹ́yìn Olúọmọ lóòótọ́ Tàfàṣégò náà ní àwọn èrò títí ẹ̀ o àmọ́ àwọn èrò rẹpẹtẹ yìí ó ti confam ẹ̀ wípé àwọn ọmọ Kúdẹ̀tì àwọn èèyàn ti Kúdẹ̀tì àwọn náà ti join Olúọmọ nation ó ti wá di 2 against 1 anyway it is well ẹ̀yin èèyàn ṣùgbọ́n ọjọ́ dẹ̀ wá rèé bí àná o ọjọ́ rèé bí àná tó ṣe wípé 247 MC Olúọmọ òní Koko Zaria anyway tẹ bá ti rí MC lẹ máa ti rí Koko Zaria kò fẹ́ẹ̀ sí pàtí tí MC máa dá lọ ẹ máa rí Koko pẹ̀lú ẹ̀ ni kò sí outing kankan tí MC máa ń dá lọ ẹ máa rí Koko pẹ̀lú ẹ̀ ni for example irú fídíò yìí ń sìn Koko Zaria la rí pẹ̀lú MC yìí kódà ojú àfáà mi ọlọ́run gan ṣò ojú Alhaji Wasiu Alabi Pasuma àwọn gan ò gbẹ́yìn rárá àwọn èèyàn jàǹkànjàǹkàn là ń rí pẹ̀lú MC Olúọmọ tó dẹ̀ ṣe pé ẹ máa rí Koko Zaria náà pẹ̀lú ẹ̀ ni wọ́n á jọjọ wà papọ̀ ni àmọ́ lẹ́ni ńkọ́ Kúdẹ̀lẹ́tì ti gbapò yẹn Kúdẹ̀lẹ́tì ló ti dèèyàn MC nsìn òun ni 5 and 6 MC nsìn òun ni 247 MC Olúọmọ nsìn abílẹ̀ ayé dẹ̀ ṣe rí náà nìyẹn àmọ́ nínú fídíò tí mo wá ń fi hàn ẹ̀yin èèyàn wa fídíò tẹ̀ ń wò yìí MC Olúọmọ pẹ̀lú Koko Zaria wọ́n sọ àwọn gbólóhùn ọ̀rọ̀ kan bẹ̀ wọ́n kọ àwọn orin kan bẹ̀ nípa ẹni tó ń bá wa jẹ tó ń bà wá jẹ́ kó máa bàjẹ́ fúnru ẹni bẹ́ẹ̀ ẹ wò ó kí n tó sọ̀rọ̀ rárá lórí ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ n kọ́kọ́ play fídíò yẹn kẹ́ ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ nínú ẹ̀. Bàbá wa ìsì ẹ̀pẹ́ sí olóyè ọlọ́run sáyẹ̀nsì àdóbi tí ó ti òun ọlọ́run àìsàlàbà jẹ́ fún wọn ní. Àwọn tó bá wa jẹ́ ọlọ́run bá wa jẹ́ yóò máa jẹ́ fún wọn ní. Àìdé àtúkìrí ẹ̀ mú wa. Àwọn tó bá wa jẹ́ tó bá wa jẹ́ yóò padà bàjẹ́ fún wọn ní. ṣẹ́yìn náà ti gbọ́ nǹkan báyìí wọ́n ní ẹni tó ń bá wa jẹ tó ń bà wá jẹ́ yóò padà bàjẹ́ fún wọn ni. ọ̀rọ̀ ńlá nìyẹn o táwa ni ègbè yẹn máa dà lé lórí nísìn ìbéèrè tèmi ní nìyẹn ẹ̀yin èèyàn wa ẹ máa bá mi jù dáhùn èsì kọ́mẹ̀ntì ta ló máa bàjẹ́ fún sìn because ara tí Yorùbá fi máa ń ní ká má gbẹ́ kòtò ọ̀tá jìn ara èrè o náà ṣe máa sọ pé ká má gbẹ́ kòtò ọ̀tá jìn nítorí ará àta tó ń wò lókè tó fi gbóhùn lọ tá ẹ̀ yẹn ẹ̀yẹ èèyàn mi ará àta yẹn lè má jọ ta ó lè ṣe para àánú lé òun gan lọ́tà ẹ̀yin èèyàn gbogbo any position tá a bá bára wa tá à ń jẹ nǹkan lọ́wọ́ tí nǹkan yẹn ń dùn mọ́ wa ẹ má jẹ́ á máa torí pé nǹkan yẹn ń dùn mọ́ wa lásìkò yẹn
ká máa fi sọ̀kò sọ́jà bàbá sọ̀kò sọ́jà ni Yorùbá wí a sì bára lé ẹni tá a bá wà careful nítorí ara lé wa gan ó lè ṣe pòun gan ló ń dínà mọ́ wa gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ pé yóò bàjẹ́ fún yàn kan ní táwa ni yóò bàjẹ́ fún sìn ta ló sì bá Olúọmọ jẹ tẹ́lẹ̀ tó wá ń bàjẹ́ sìn ẹ máa bá mi jù dáhùn yín sí kọ́mẹ̀ntì o àmọ́ àmọ̀ràn tèmi kàn ní fún gbogbo wa pátápátá ni wípé tí nǹkan bá ń dùn mọ́ wa gẹ́gẹ́ bí mo ṣe sọ ẹ jẹ́ máa sọ̀rọ̀ tí mò ń jáde lẹ́nu wa ẹ jẹ́ máa wà careful pẹ̀lú àwọn nǹkan tá a máa sọ torí at the end of the day kó má ṣe wípé ẹni lépè ni ó padà forí képè yẹn wọ́n tún lè má jára lé gan mọ́ ó lè jẹ́wọ́ fúnra ara rẹ̀ gan lọ́tà ara rẹ̀ tó o mọ̀ ó lè jẹ́ èèyàn máa ń ṣọ̀tá ara èèyàn gbà mí téèyàn ò ní mọ̀ pé èèyàn ń ṣọ̀tá ara èèyàn sincerely speaking èèyàn máa ń jọ̀tá ara ẹ̀ tí ò ní mọ̀ pé òun gan lẹ́ni ibi fúnra ara òun ọ̀rọ̀ rẹ̀ ò ẹ̀yin èèyàn kí ni àtúkọ sí yín ẹ má bá mi jù sí comment and ẹ má gbàgbé láti máa bá mi follow Digi Naija online lórí Facebook link tó wà ní comment section fídíò yìí àgbẹ̀yìn dé orí Facebook page wa ìyẹn kan máa bá mi follow page náà and gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa lórí YouTube ẹ̀yin náà má gbàgbé láti máa bá mi subscribe kẹ́dẹ̀ máa on notification bell yín so that by the time tá a bá tún ti gbé update tuntun wá ẹ̀ tètè máa rí ẹ̀ tètè máa get notified lórí ẹ̀rọ fóònù yín ká tún pàdé láyọ̀ àtàlàáfíà lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.